Ẹ kú dédé àsìkò yìí o. Ìwé ìròyìn Punch gbé ìròyìn kan níbi tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu Excellency ti sọ̀rọ̀. Wọ́n ní no plot to rename Nigeria, abolish Sharia. Ìyẹn ni wípé kò sí ní tẹ́ fẹ́ fi orílẹ̀-èdè Nàìjíríà ṣe nípa yíyí padà o. Ẹ yọ Sharia kú o. Allegedly tó bá jẹ́ lóòótọ́ làárẹ̀ sọ ọ̀rọ̀ yìí. Ara nǹkan tá à ń fẹ́ gbọ́ náà la gbọ́ yìí. Nǹkan tá ààrẹ ń sọ ń bẹ̀ ni pé káwọn tí wọ́n ń sọ̀rọ̀ Sharia kí wọ́n dúró sórí Sharia wọn nílùú wọn. Gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé àwọn apá ọ̀dọ̀ wa ń bí pàápàá jùlọ ọmọ Yorùbá oríṣiríṣi ẹ̀sìn là ń ṣe. Ìtumọ̀ pé ẹ fi ti ń ṣe tiyín, ẹ mọ́ torí Sharia da orílẹ̀-èdè Nàìjíríà rú. Ìyẹn lọ̀rọ̀ tí ààrẹ ń sọ o. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ààrẹ fúnrú ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ akíkanjú ni láàrin àwọn tí bí tà ń sọ yìí, ìyẹn Haúsá Fúlàní. Àwọn tí ó jẹ́ àwọn Mùsùlùmí tàwọn Fúlàní yìí, ẹ̀sìn tiwọn, ọ̀nà tí wọ́n gbà mú bí ikú ni sí àwọn ẹ̀yà míì. Àwọn òfin tí wọ́n ń gbé bọ̀ yìí wọ́n lè fi dájọ́ fún ara wọn. Wọ́n kàn fẹ́ fi gba ilẹ̀ wa bí wọ́n ṣe gba ilẹ̀ Haúsá máwọn Haúsá lọ́wọ́, táwọn Haúsá sì fi àṣà àtìṣe wọn sílẹ̀ fún ẹ̀sìn Ìsìláàmù èyí táwọn Fúlàní gbé wá. Àwọn aráabí yìí wọ́n gbọ́n gan o. Ìdí tó fi yẹ kọ́mọ Yorùbá ó mọ̀ sọ àsùnpara rèé. Àwọn ọ̀nà àti ọgbọ́n tí wọ́n ń gbà láti fi gba ilẹ̀ onílẹ̀ nìkan máa polongo ẹ̀sìn Islam àti Sharia. Tá a bá ń sọ̀rọ̀ ńgbà míì, àwọn ẹ̀kọ́ àti nǹkan tí wọ́n gbé wá fún àwọn èèyàn wa lọ́pọ̀lọpọ̀ fi ń pe àwọn ẹ̀kọ́ tó ti wà nù ẹ̀sìn yẹn táwọn aráabí ti kọ sílẹ̀ ńbẹ̀ táwọn ọmọ Yorùbá kọ̀ọ̀kan àti àwọn ẹ̀yà míì ń gbà ló ń kó bá wọn. Now, àwọn èèyàn ti fi àṣà wọn sílẹ̀ nítorí ẹ̀sìn. Ṣùgbọ́n níbi tí ẹ̀sìn ò ti ń ṣe ẹyọ kan bí ilẹ̀ Yorùbá, kí ni Sharia fẹ́ wá ń bẹ̀? Ó dàbí ìgbà téèyàn kan rọra mú agbára tó lò sórí àwọn èèyàn kan, èyí tí òfin democracy ò dẹ̀ fààyè gbà. Bí wọ́n ṣe ń bá a lọ yìí, wọ́n ti ń ba democracy orílẹ̀-èdè Nàìjíríà jẹ́, ìyẹn ìjọba àwa ara wa, nítorí wọ́n ti ń jẹ gàba, wọ́n fipá ṣe gbogbo nǹkan, wọ́n dẹ̀ ń pa àwọn ènìyàn. Tí kì í bá ṣe pé ọ̀rọ̀ òṣèlú o, ọ̀rọ̀ tí ààrẹ sọ yìí, ó ti ń lé àwọn ọ̀gá àwọn elders, àwọn northerners, ó ti ń lé wọn kiri. Èrò ọkàn wọn ni pé tí wọ́n ti gbìn sínú constitution 1999 tí wọ́n gbélé bàbá Ọbásanjọ́ lọ́wọ́ tó fààyè gba Sharia, tí wọ́n dẹ̀ lò bẹ́ẹ̀, orí ààrẹ Bọ́lá Ahmed Tinubu Excellency ni wọ́n ti parí gbogbo ọ̀rọ̀ yẹn. Ẹ má gbàgbé, lẹ́yìn ikú Abacha, ọ̀gágun Abdulsalam, àwọn ni wọ́n gbé constitution yẹn lé bàbá Ọbásanjọ́ lọ́wọ́, léyìí tá àmọ́ àwọn tó kọ́ àti ìdí tí wọn ò fi dárúkọ àwọn ẹ̀sìn yòókù sínú constitution, tó fi jẹ́ pé ẹ̀sìn Mùsùlùmí, Islam nìkan ló wà nínú constitution. Àwọn bí tá a ti wọ̀ rèé o. Ṣùgbọ́n ààrẹ ti jẹ́ kó máa yé wọn. Ẹ fi ti ń ṣe tí ẹ fi Sharia yín sílẹ̀ lókè ọya, ẹ má gbé lọ bòmíì. Àṣetá àti sọ Nàìjíríà lórúkọ míì. Àmọ́ síbẹ̀ náà, pẹ̀lú ọ̀rọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ibi tí gbogbo ẹ̀ dé ní ìsìn, àwí ìsìn àwọn pípù yìí lè gbọ́, wọn lè gbọ́. Wọ́n nígbàgbọ́ nínú wípé holy war làwọn ń jà. Ìjà ẹ̀sìn táwọn ń jà ni ó gbé àwọn wọ ọ̀run rere, tí wọn ò sì mọ̀ wípé iná lẹni tó bá pa ọmọnìkejì ẹ̀ ló ń lọ, nítorí pé wọ́n tiẹ̀ tó ti ń jẹ èèyàn láwọn tá à ń sọ yìí. Gbogbo fídíò ẹ̀ náà là ń rí.
ẹ gbọ́ o ìta níìdì lọ́dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu yàtọ̀ fọ́rọ̀ tí wọ́n sọ yìí tá a dẹ̀ kan sára sí wọn ìtí àwọn aráàlú níìdì tí yóò mú orí fífọ́ wọn lọ torí orí ń fọ́ aráàlú wọ́n nílò oògùn ọkàn aráàlú gbọgbẹ́ wọ́n nílò àlàyé láti ọ̀dọ̀ ìjọba. Ààrẹ ẹ nílò láti sọ̀rọ̀ nípa àwọn repentant bandit repentant Boko Haram wọn láwọn ò ṣe mọ́ o àwọn ìjọba òkè ọya àti ìgbọ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ wa ń bí wọ́n ń káṣọ sí wọn lọ́rùn wọ́n ń náwó aráàlú lórí wọn. Ṣé òṣèlú àwa ara wa fààyè gbà á nítorí pé tí wọ́n ń ṣe yìí ó léwu lórí ọmọ Nàìjíríà kì í ṣe lórí àwọn ọmọ òkè ọya nìkan. A gbọ́rọ̀ látọ̀dọ̀ ìjọba pé a lọ́wọ́ sí o a lọ́wọ́ sí o. Àkọ́kọ́ nù ẹ nílò láti sọ̀rọ̀ lórí accusation tí Islamic cleric yẹn Shehu Gumi tó fi kan ìjọba yín pé ẹ mọ bí táwọn agbésùnmọ̀mí wà ó lẹ̀ mọ̀ wọ́n ní kọ̀ọ̀kan àdẹ̀gbọ́n kankan. Ó di méjì ẹ nílò láti sọ̀rọ̀ nípa ìwà Gumi ìṣesí rẹ̀ àwọn ọ̀rọ̀ àdàlúrú tó ń sọ tó dẹ̀ ń fi ìgboyà fún àwọn agbésùnmọ̀mí tó dẹ̀ ń bá wọn dòwò pọ̀ nípa gbígba owó lọ fún wọn. Kí ni ẹ lè sọ nípa àwọn nǹkan yìí? Bó bá jẹ́ Gumi ló lè sọ kí ló dá ìjọba yín dúró láti fọwọ́ òfin gbé Gumi kó wá sọ nítorí lọ́bẹ̀ tó fi wàrọ̀ ọwọ́ fọmọ Nàìjíríà. Ààrẹ àwọn nǹkan yìí tẹ́ bá sọ láti ọ̀dọ̀ ìjọba yín inú aráàlú ó dùn sí reason tí Gumi fi kọjá òfin tó fi jẹ́ wípé àwọn tó ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára wọ́n ń fọwọ́ òfin gbé wọn pàápàá jùlọ àwọn tó bá sọ̀rọ̀ tako ìjọba. Gumi sọ pé wọn ò gbọ́dọ̀ pa agbésùmọ̀mí kankan ẹ gbọ́dọ̀ kọ́ láti bá wọn gbé ni. Àwọn agbésùmọ̀mí tó ní kán mọ̀ pa yìí ṣóun ló ń rán wọn lọ pa àwọn ènìyàn gé ènìyàn lórí jẹ ẹran ènìyàn. Gumi tó jẹ́ olórí ẹ̀sìn mùsùlùmí tí wọ́n ń jà fún ṣàríà Gumi yìí ẹ̀kọ́ wo ló ń kọ́ àwọn ẹlẹ́sìn mùsùlùmí? Ìyẹn ọ̀kan ààrẹ àwa ń béèrè ni. Ẹ̀yin mùsùlùmí ẹ̀kọ́ wo ni ìṣesí àti ìhùwàsí Gumi tó jẹ́ alátìlẹ́yìn àwọn agbésùmọ̀mí àti aṣíwájú ṣàríà ẹ̀kọ́ wo ló ń kọ́ wa? Nǹkan tí àwọn tó jẹ́ mùsùlùmí àtàwọn tí ò jẹ́ mùsùlùmí ń sọ nípa ìjọba ó ń lásọ yìí o. Wọ́n ní kẹ́ ẹ fọwọ́ òfin gbé Gumi. Wọ́n ní kẹ́ ẹ fọwọ́ òfin gbé lórí àwọn repentant Boko Haram. Ààrẹ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń dá sílẹ̀ allegedly apá ọ̀dọ̀ wa ń bí ni wọ́n ń dà wọ́n sí. Àwọn ni wọ́n bẹ̀rẹ̀ sí àkọ́tún nínú àwọn igbó wa wọ́n dẹ̀ ní á béèrè bí àwọn nǹkan ìjà ogun tí wọ́n ń lò àti aṣọ ológun bó ṣe ń tẹ̀ wọ́n lọ́wọ́ bí kì í bá ṣe lára àwọn tí wọ́n ti kó tí wọ́n ní wọ́n repent tí wọ́n kó sínú iṣẹ́ ológun. Ṣé kì í ṣe àwọn tí wọ́n ti ronúpìwàdà yìí ni wọ́n ń kó ogun ja bárẹ́kè tí wọ́n bá ti wà láàrin wọn tí wọ́n á dẹ̀ wọ̀nà fún àwọn míì tí wọ́n ń ráyè láti kó aṣọ ogun àti nǹkan ìjà ogun jáde lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe ìkọlù sí bárẹ́kì tán? Kí nìdí tí wọ́n ṣe ń ṣe ìkọlù sí bárẹ́kì àwọn ológun? Ààrẹ ẹ̀mí àwọn ológun tó ti sùn lójú ìjà kò mọ ní kékeré o. Wọ́n ní kẹ́ ẹ ànáǹsì àwọn ojúṣe àti àǹfààní táwọn tó kú sójú ìjà yìí táwọn ẹbí wọn ti jẹ bí wọ́n ṣe ń ànáǹsì àwọn tẹ́lẹ̀ rìpẹ́ǹtì àwọn apààyàn afẹ̀míṣòfò tẹ́lẹ̀ ronúpìwàdà tíjọba dẹ̀ ń náwó orílẹ̀-èdè Nàìjíríà lé lórí. Wọ́n ló yẹ kíjọba yín ó sọ̀rọ̀ o
tẹ́ ẹ bá ń fẹ́ ìyọ́nú aráàlú ẹ fọwọ́ òfin gbé Gumi. Tí ò bá ṣeé gbé, ẹ jẹ́ kí ìjọba yín sọ̀rọ̀ ìdí tí ò sì ṣeé gbé. Eléyìí ń sú àwọn ènìyàn. Àwọn ènìyàn ń sun ẹkún kíkorò, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá látijọ́ tí wọ́n ti gé ọkùnrin olùkọ́ yẹn tí wọ́n ti bẹ́ orí ẹ̀. Ẹkún ń gbọ̀nyàn. Ìdìbò 2027 ń bọ̀. Yóò bá wa láyọ̀ àtàlàáfíà. Ẹ tètè bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Gumi torí n tó ń ṣe fúnjọba yín gan iní jọ̀hún ó ṣeé ṣe kí Gumi ba orílẹ̀-èdè Nàìjíríà jẹ́. Ó ṣeé ṣe kí Gumi ba ìṣọ̀kan orílẹ̀-èdè Nàìjíríà jẹ́. Ṣé nǹkan kan náà ní Yorùbá àtàwọn afẹ̀míṣòfò Fúlàní? Ibi tí Gumi wọ́ wa dé tágbára ìjọba ò ká, wọ́n ní kẹ́ ẹ ṣàlàyé. Ẹ ṣé bẹ́ẹ̀ tí ń gbọ́ wa.